Kò sí ààyè ìrìnàjò òkè òkun mọ́ fún àwọn ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ìjọba nípìnlẹ̀ Ọ̀ṣun títí tí ọdún 2023 yóò fi parí. Gomina Adeleke ti pàṣẹ pé àwọn ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ìjọba lọ́ṣùn kò gbọdọ̀ lọ sí ìrìnàjò lókè òkun. Eléyìí jẹ́ ara ohun tí gómìnà bá wọn sọ níbi ìpàdé àwọn ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ Ọ̀ṣun tó wáyé lọ́jọ́ Túsídéé tó kọjá. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún gómìnà Rasheed Ọláwálé ṣe fi síta, ó ní ṣe ni kí wọ́n máa darapọ̀ mọ́ irú ìpàdé bẹ́ẹ̀ láti orí ẹ̀rọ ayélujára. Ìdí èyí ni láti lè ṣiṣẹ́ bó ti tọ́ lórí ètò ìṣúná ọdún 2024 àti láti lè dín níná owó kù látàrí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tó ti dẹnu kọlẹ̀ báyìí. Adeleke sọ pé ẹni tí lílọ rẹ̀ bá wá sí pàtàkì tó sì jẹ́ pàjáwìrì gbọdọ̀ gba àṣẹ lọ́wọ́ òun kó tó lọ sí irú ìrìnàjò òkè òkun bẹ́ẹ̀. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.